òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. Kí ni ọlọ́dọọdún tó máa ń ṣe wọ́n á pè pé ẹ̀lú Ṣẹ́gun àwọn ti pe Àdùkẹ́ ó máa wà nínú kíní múlẹ̀ ẹ̀jẹ̀ kí n pè wọ́n múlẹ̀ ẹ̀lú àtàdì kan lè máa ń ní àwọn máa wà kíní kan ó ṣe wá ń ṣọ́ mi kíní kan ní ṣó fẹ́ máa gbó fẹ́ gba bàbá lọ́wọ́ mi ní ó lè mí nìkan kọ́ mo ní bàbá olúwa tó gbàjọ ní ni má bọ̀ bàbá lọ́wọ́ mi ò ní kò sí wàhálà àwọn máa wá. Ó ju bí oṣù kan sígbà tó ṣe kíní tán ló ṣaláìsí. Ó wá síbẹ̀ yẹn. Kò wá ìgbà tí mo pè kò gbé pè bàbá làwọn pè wọ́n ní kò gbé ṣùgbọ́n kò sọ pé bóyá nǹkan kan báyìí ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ kò kàn gbé pè ní kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe tí ò ní wá. Mo ṣe program kan ní 2018 mo pè kó wọ́n ní àwọn ìrọ̀lájẹ́ bẹ́ẹ̀ má bínú wọn máa wà ní ìdarí ibi tí mo wà jù òun lọ sórí ìpìlọ̀ gbàdúrà ní kò lọ gbàdúrà mi ò lè fi bínú torí àwọn ọ̀pọ̀ ìgbà wà tẹ́ pé ó ní àwọn ibi tí ò yẹ ká dé láwọn àkókò kan ká máa lọ so àwọn diversion dẹ̀ máa ń wà lọ́pọ̀ ìgbà. Mo sọ fẹ́ nìkan ọjọ́ kan pé mo ti ń lọ sí program ẹnìkan bó ti lérí léka pé mi ò gbọ́dọ̀ má débẹ̀ mo dẹ̀ dé odò ọ̀nà nìbàdàn táyà mọ́tò dẹ̀pọ̀ lójú igbó nìkan bí aago 7 organizer la wá kiri àpadà lọ program ọ̀gán àárọ̀ ọjọ́ kejìlá kúrò ń bẹ torí àlè rìn ẹni tá a fẹ́ lọ program pé ṣó fẹ́ wá bínú pa àwa ni àbúrò fẹ́ sọ pé a disappoint òun anything ló lè ṣẹlẹ̀ so téèyàn bá ti ní máìlì pé ṣé dàbí ẹni tíyàwó ẹ̀ ń rọbí nílé ìwòsàn tọ́wá ní wọ́n ní ẹ̀jẹ̀ kan ṣo lòun àti ọkọ dẹ̀ lò ọkọ wa ní òun níbi kan tó ti fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn lè má flow níbi tó ń lọ torí bó bá ṣe ń ro pé mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ a máa ronú ilé so ó pè kéèyàn ṣe nǹkan tó wà máìndẹ̀. Irú èèyàn wo ni ẹ lè pè pé Aduke Gold jẹ́ nígbà yí ẹ̀ tó bá ní kẹ́ describe ẹ̀. Ó jẹ́ olórin ẹ̀mí ó níwà tí kò sẹ́ni tí ò lè bu ọlá fún kí bí ṣoṣù kò sẹ́ni tí ò lè bu ọlá fún wọn parọ́ mọ́ òkú kò sẹ́ni tí ò lè bu ọlá kò sẹ́ni tí ò lè kí. bọ̀dá mi ẹ bá kéré sí ẹ bá jù bọ̀dá mi ó jẹ́ nìkan tó máa ń free tẹ bá ti ṣe nǹkan tí ò tẹ́ lọ́rùn máa sọ fún yàrá ìṣòro òun láìpẹ́ kí nìkan tó ń lọ́n tẹ̀ ní orí èèyàn tó ń jẹ́ nìyẹn. Irú èèyàn tó jẹ́ nìyẹn. Pé free mind ó ní free mind. Ṣé nǹkan kan tí ẹ pa yín pọ̀ nígbà yí ẹ̀ bóyá ìjọ ní ìbáṣepọ̀ ẹ ti jọ ní plan pẹ̀jọ fẹ́ kọrin báyìí. Ní plan pa fẹ́ kọrin pọ̀ kò sínú àkọọ́lẹ̀ pé fẹ́ bá nìkan ní ìsìn mo ṣẹ̀ṣẹ̀ ronú àti máa bá àwọn èèyàn kọrin pọ̀ mi ò fi sínú plan tẹ́lẹ̀ kí n fẹ́ bá alágbádá kọrin pọ̀ kò sínú ẹ̀rí. Ìbáṣepọ̀ wo ló wà ní àárín mi? Ìbáṣepọ̀ bí olórin sólórin ni olórin sólórin. Ẹ tí bá ṣiṣẹ́ rí kò bá yín ṣiṣẹ́ rí. àti ìjọ ṣiṣẹ́ rí a kàn máa pàdé studio. Tẹ bá lè pàdé ńkọ́? Ó máa kí ó máa pọ́nyàn lé ó máa pọ́n mi lé kò ní òpé bóyá ṣé mo jù lọ ni o àbí mi ò tó àbí nǹkan kan ó máa kí everybody ṣeré kò dẹ́ rìkọ́ọ̀dù iṣẹ́ tiẹ̀ lọ́sàn-án bí kó wá máa ṣẹ́ lálẹ́ ni. Kí ló dé? Kò sẹ́ni tó fẹ́ disturb ẹ̀ ni. Ọ̀pọ̀ ìgbà máa ń sọ ìmísí orin ó àkókò tó máa ń wá sí ọ̀dọ̀ oníkálukú ẹlòmíì tó bá jí lóru ìmísí orin máa wá bó rìkọ́ọ̀dù orin yẹn lọ́sàn-án kò lè balance. So ẹlòmíì wà tó yẹ pé irú èmi sì ti bá gbọ́ ìlú báyìí orin máa wọ náà torí ìmísí yẹn máa tẹ̀lé. Ṣùgbọ́n Àdùkẹ́ ò kí ń rìkọ́ọ̀dù lójúmọ́. Bí kó wá máa ṣiṣẹ́ tiẹ̀ lóru nǹkan tó bá dẹ̀ rìkọ́ọ̀dù. Lóru yẹn. Ẹni tó ń ṣiṣẹ́ ọ̀sán a máa sáré ẹ̀mí. Tẹ bá wo orin ẹ̀ kò yàtọ̀ sí pé ó ṣèwàásù. Exactly. Iṣẹ́ òru. Tẹ bá dé studio tó ní ìdáná ta ló wá gba session Àdùkẹ́ ooru. Òbí ìrọ̀lẹ́ bí òru ló máa ń ṣiṣẹ́. Ìbọn tó bá dẹ̀ kọ́ nù orin ẹ̀ lè ṣàṣọlẹ̀. Tó bá ń kọrin nísọjí alẹ́ lóru composition ẹ̀ máa ń yàtọ̀ sáwọn orin ọjọ́ lásán. Tó bá tún kọrin gan. Ní ìsọjí
alẹ́ Ní o. ó máa ń kò síbi tó lọ tí ò kọrin tuntun tó bá jẹ́ òru bá jùlọ àbí ìdajì ìrọ̀lẹ́ orin yẹn máa ń yàtọ̀ ọ̀ tó bá jẹ́ pé bí owó àárọ̀ ọ̀sán ó kàn lè kọrin bí fàájì composition ó máa kò síbi tó ti kọrin tí ò kọ orin tó ní lọ́pọ̀ gbà máa compose wa á compose ni ìgbà náà bọ́ sórí stage ó dẹ̀ kó kọrin kan ló wá ṣe ló wá tún bí kíní ọlọ́run ti kò yí padà mú gbà wọ́n á ní wọ́n tún kọ orin ó dẹ̀ orí stage ló ti kọrin àwọn tó dẹ̀ bá ń ṣiṣẹ́ dẹ̀ ti mọ̀ ọ́ mọ́ ìwà ẹ̀ tí wọ́n máa tẹ̀lé wọ́n máa farabalẹ̀ listen wọ́n máa farabalẹ̀ listen fún adé tẹ̀lé àkàndá èèyàn kan so ni bọ́lá ń ṣe dúró ní kálukú. kó ọ̀tọ̀ọ̀tọ̀. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ ìgbólóhùn níwọ̀n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ̀ẹ́ta ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ ní Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu ni o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Aduke FM Lagos. Bye.